kí ló túmọ̀ sí bí Trump bó ṣe kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ọ̀pọ̀ kìrìsìtẹ́nì tó ti ń pàdánù ẹ̀mí wọn. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump mà ti kéde síta pé òun yóò ka orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwọn orílẹ̀-èdè tó ń kọ òun lóminú nítorí ẹ̀sùn pé ọ̀pọ̀ kìrìsìtẹ́nì wọ́n ń pàdánù ẹ̀mí wọn. Nínú àtẹ̀jáde tó gbé sójú òpó Truth Social Platform, Trump ní èyí mà jẹ́ ìgbésẹ̀ kékeré tí òun ní láti kọ́kọ́ gbé. Àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń kojú ọ̀pọ̀ ìdúkokò ní Nàìjíríà. Ó sọ wípé ọ̀pọ̀ kìrìsìtẹ́nì ló máa ń pàdánù ẹ̀mí wọn tó sì jẹ́ wípé èyí máa ń wáyè láti ọwọ́ àwọn ajìjàǹgbara ẹ̀sìn Islam. Ìdí rèé tí mo fi kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń kọ mí lóminú. Ní àfikún, Trump ní òun ti pa láṣẹ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà Riley Murray àti Tom Cole láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì wá fún un ní àbọ̀ ìwádìí wọn. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, sẹ́nítọ̀ Amẹ́ríkà kan ó fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀pọ̀ kìrìsìtẹ́nì òun ló ń pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn agbébọn lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀sùn tíjọba Nàìjíríà wọ́gilé. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣàlàyé pé orílẹ̀-èdè tíjọba Amẹ́ríkà bá kà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè country of concern òun ló túmọ̀ sí pé kò fààyè gba ẹ̀sìn kan lórílẹ̀-èdè náà, èyí tó tàpá sí òfin International Religious Freedom Act (ARFA) ti ọdún 1998. Bákan náà òun ló ní ó mà ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó kojú àwọn ìjìyà tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lásìkò tí Amẹ́ríkà kà wọ́n gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó jẹ́ pé ó ń kọ òun lóminú. Nígbà táwọn oníròyìn tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹnìkan tó jẹ́ pé onímọ̀ nípa ètò ààbò Áfíríkà Bulama Bukati, oníṣẹ́ rí ìjìyà mẹ́ta ní orílẹ̀-èdè Nàìjíríà lè kojú láti ọwọ́ Amẹ́ríkà. Ó ṣàlàyé wọn. Orílẹ̀-èdè Amẹ́ríkà yóò fi òpin sí títa ohun ìjà fún orílẹ̀-èdè Nàìjíríà. Bulama Bukati ó ní tí wọ́n bá lè fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, Amẹ́ríkà àti àwọn alábàáṣepọ̀ rẹ̀ yóò fi òpin sí títa ohun ìjà fún orílẹ̀-èdè Nàìjíríà. Èyí kò yọ àwọn ohun ìjà bíi ọkọ̀ òfurufú àtohun tí àwọn ológun nílò láti fi kojú àwọn ètò ààbò tó mẹ́hẹ ètò ọrọ̀ ajé náà. Onímọ̀ nípa ètò ààbò ó ní ọ̀nà mìíràn tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi lè fi ìyà jẹ Nàìjíríà. Ó ní kí wọ́n tó fi òpin sí àjọṣepọ̀ wọn lórí ọrọ̀ ajé. Ó ní wọn kò ní ra epo rọ̀bì mọ́ lọ́wọ́ Nàìjíríà, wọn kò sì ní ta ọjà mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà mà jẹ́ orílẹ̀-èdè kan tó ń pa owó wọlé látàrí bí ó ṣe ń ta epo rọ̀bì fún àwọn orílẹ̀-èdè lágbàáyé. Ó sì tún jẹ́ orílẹ̀-èdè tó ń kó ọ̀pọ̀ ẹrù wọlé láti àwọn orílẹ̀-èdè àgbáyé. Ní ọdún 2021, ìjọba Amẹ́ríkà ó yọ orúkọ Nàìjíríà kúrò nínú àwọn orílẹ̀-èdè country of concern. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà mà sọ, ìyẹn Donald Trump. Nínú àtẹ̀jáde tó fi léde, agbẹnusọ fún àjọ tó ń rí sí ètò ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà Timi Ebieva ó wá ṣàlàyé oníṣẹ́ rí orílẹ̀-èdè Nàìjíríà mà dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àgbáyé bí wọ́n ṣe dá sí ètò ààbò tó mẹ́hẹ̀, ṣùgbọ́n ó ṣe kókó kí àgbáyé mọ̀ pé ọ̀rọ̀ náà rèé kò rí bí àwọn kan ṣe ń gbé síta o. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń gbé papọ̀ fún ọ̀pọ̀ ọdún báyìí tí wọ́n sì ń jọ́sìn papọ̀ pẹ̀lú àlàáfíà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nàìjíríà ó túbọ̀ ń gbájúmọ́ kíkojú ètò ààbò tó mẹ́hẹ̀ àti láti mú àjọṣepọ̀ tó dánmọ́rán àti dídáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú orílẹ̀-èdè Nàìjíríà. Ebieva ó ní Nàìjíríà yóò bá àwọn ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà àti láti jẹ́ kí wọ́n ní òye nípa ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wò wá o, a kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi báyìí là á ṣe lókè èèpẹ̀ o.